tá sọ pé Ọlọ́run sọ wọ́n di ọ̀pọ̀ níbodè Samaria oúnjẹ yẹn kì í ṣe pé Ọlọ́run rọ̀jò mánà bó ṣe rọ̀jò kì í ṣe pé Ọlọ́run rọ̀jò oúnjẹ yẹn bó ṣe rọ̀jò mánà o àwọn ìlú àwọn Syrian tí wọ́n rò wípé àwọn adẹ́tẹ̀ mẹ́rin ń bọ̀ wọ́n rò pé táwọn bá dúró síbi táwọn wà ebi ó lu àwọn pa táwọn bá sì rìn lọ síbi tí àwọn lọ wọ́n pa wọn táwọn bá dúró bí yìí ebi ó lu wọn pa síbi tó káwọn kúkú dìde ń bí báyìí they were going ẹ̀dẹ̀ mọ̀ fáwọn lẹ́pà yẹn wọ́n máa so irin mọ́ ara wọn so that when they are coming the people will be hearing that sound so when a leper is coming it will seem as if pé ẹgbẹ̀rún èèyàn ń bọ̀ ni abọ́sibọ́sí àwọn mẹ́rin so as they were coming kí ìrìn wọn ó dàbí pé odidi ìlú ní ṣígun bọ̀ ni so àwọn ní àbáyé ìlú yẹn wọ́n wá rò pé àwọn ọ̀tá ni wọ́n bọ̀ wá sígun báwọn wọn mọ̀ báwọn lẹ́pà ni so all of them they left their gold their silver their food their everything and they ran away wọ́n wá sá lọ because they felt that the neighboring village or the neighboring town is coming láti wá ṣígun báwọn wọn mọ̀ báwọn lẹ́pà yìí ni wọ́n bọ̀ so they ran away oúnjẹ wọn gbogbo nǹkan wọn tí wọ́n fi kalẹ̀ lẹ̀ ni àwọn ará Samaria wá invade lé lórí ìjòyè àná tó sọ wípé kò possible kí oúnjẹ pọ̀ pé kódà tọ́lọ́run bá ṣí fèrèsé ọ̀run gan bó ni ó ṣe possible ó náà fi ṣàṣojú oúnjẹ yẹn ibi ẹ ti ń já kìtìkìtì tí wọ́n ti ń rọ̀ọ̀ṣì oúnjẹ tí gbogbo ẹ̀ ibẹ̀ ni wọ́n ti tẹ̀ pa tó ti torí wòlíì ti sọ wípé ojú rí ó rí ẹnu rẹ̀ ò ní kàn bẹ̀ so kì í ṣe pé Ọlọ́run rọ̀jò oúnjẹ àwọn kan tí wọ́n sá lọ táwọn àwọn èèyàn àwọn ìlú wọn wá rí wọn wá lọ rè sọ fún ọba wípé nípe tó oúnjẹ wà ní ìlú yìí àwọn tó dẹ̀ wà níbẹ̀ wọn sí níbẹ̀ bíi pé ahoro ni and their food is there this was the food that the people of Samaria tó invade lé lórí you know so Ọlọ́run ò ní lọ rèé manufacture ọkọ̀ tuntun fún yàn tí wò ní tọ́ ọmọ ìjẹ náà lọ́lọ́run padà work out fẹ́lòmíì tó bá fẹ́ hùwà burúkú náà wù lọ sí wà láti ọwọ́ àbẹ̀ then a post fídíò máa nǹkan tí ó ní pé ìyàwó òun bímọ ìyàwó òun onílé mẹ́rin oní supamákẹ́ẹ̀tì mẹ́ta àti ẹ̀wà tó padà gbọ̀ kí ẹni pé kọ́ńtẹ́ǹtì ni bó ti ẹ̀jẹ̀ kọ́ńtẹ́ǹtì bí ọ̀jẹ̀ kọ́ńtẹ́ǹtì tẹ́ ẹ mọ̀ wù pé it is well wọ́n ní thanks for the powerful explanation of course that is the explanation nígbà tí Ọlọ́run sọ ọ̀wọ́n di ọ̀pọ̀ níbodè Samaria it was not pé oúnjẹ rọ̀ látọ̀run bíi manna no oúnjẹ ò jábọ́ láti ọ̀run bíi manna o oúnjẹ àwọn kan tó sá lọ ní and when they sá lọ yẹn is it not 2 Kings 3 kọ́ ló wà ní 2 Kings 3 7-10 kọ́ ni story yẹn wà ẹ bá ń fi ibi tí story yẹn wà sí comment section so they ran away because they felt pé àwọn neighboring village náà fẹ́ ṣígun báwọn so wọ́n fi gbogbo oúnjẹ wọn gbogbo ilé gbogbo ọ̀nà gbogbo gold gbogbo everything àlùmọ́nì wọn sá lọ not knowing that àwọn lepers náà ń bọ̀ no be human being bẹ̀rẹ̀ àwọn lepers normal ó máa ń dàbí ìrìn odidi ìlú ni ọ̀sẹ̀ sá lọ oúnjẹ wọn náà Samaria yìí lè dìde lórí so Ọlọ́run ò ṣe mírèkù pé ọ̀rọ̀ tó ń jẹ àwọn kan tí wọ́n ṣe pé kìnìún obìnrin Ọlọ́run fi ṣèjánu fún ará Samaria wọ́n ní I know the story but was wondering what they heard that made them run away ìrìn àwọn lẹ́pà yẹn ni wọ́n láwọn ọmọ sórí yẹn pé ṣùgbọ́n àwọn ń wọ́ndà pé kí náà gbọ́ tán fi sá lọ ìrìn àwọn adẹ́tẹ̀ ni ṣé mọ̀ fáwọn adẹ́tẹ̀ yẹn wọ́n deliberate láàrin ara wọn pé báwọn bá jókòó bí náà ebi ni ó lu wọn pa báwọn bá sì lọ inú ìlú tíbi tó súnmọ́ òun wọ́n pọ̀ ń bẹ̀ náà ní so wọ́n bẹ́tà kó òkúrò èkú sáàrin èèyàn lùkẹ́ bí ó lu wọn pa bí wọ́n wá ń bọ̀ ṣé mọ̀ fáwọn adẹ́tẹ̀ wọn kì í gbé àárín ìlú inú igbó ni wọ́n máa gbé inú igbó ladẹ́tẹ̀ gbé inú igbó ni wọ́n kọ́lé adẹ́tẹ̀ sí ẹ̀rí àbáyé ní ìsìn so ìró yẹn ìníyàn pípù náà fi sá lọ ní tó mú ọ sá lọ nu. wọ́n ní you're loaded with the facts together back up with the word of God ẹ ṣeun Akim Mali Balogun so God bless you wọ́n ti bá ń fi sí comment ẹ̀ 2 Kings 6:24-30 2 Kings chapter 6 so n tó ń ṣẹlẹ̀ nìyẹn. So kì í ṣe pé miracle ṣẹlẹ̀ the food of some people ni and I know that nítorí àsọtẹ́lẹ̀ wòlíì ṣe mọ̀ pọ́nlá ní Bible study Saturday ní Bible study today is Friday church èmi kàn feel pé probably torí àsọtẹ́lẹ̀ wòlíì yẹn for that prophecy to come to pass lọ́lọ́run ṣe jẹ́ káwọn adẹ́tẹ̀ yẹn feel pé káwọn kúrò níbẹ̀ because the same thing tí ọ̀sẹ̀lẹ̀ sí ọ tí ọ bá jẹ́ òkó bẹ̀rù iná ní ọ̀sẹ̀lẹ̀ sí ọ tí ọ bá kó bẹ̀ wọ́n kù náà ni
But they chose the option of living. So when they were coming, he said, behold, their feet was like that of thousands of people, whereby the town, the nearby town felt báwọn ọ̀tá àwọn bọ̀ wá ṣígun báwọn wọ́n bọ̀ wá pa àwọn bí wọ́n ṣe sá lónìí. So that is not the point of discussion. The thing is that báwo ni ọ̀wọ́n yẹn ṣe di ọ̀pọ̀? What was the rationale behind the food that came? It was not manna. So Ọlọ́run rọ̀jò. And when you see Esther, mi fi pé ó níbi kankan nínú Esther nínú Bíbélì kan tí Esther ti crave bóun fẹ́ dayaba rí. She never craved it. She was a virgin. Her parents were killed. Mordecai took care of her right from kékeré. Mordecai ọ̀nkù ẹ̀ ní bóyá búrò bàbá rẹ̀ whatever. Òun náà ń sọ ẹnu ọ̀nà ìloro ní ààfin ọba ẹnu ọ̀nà ọba ni Mordecai ń sọ olórèzè Ẹ́sítérì. So mi kò ever emphasize ẹ̀ tọ́ máa tiẹ̀ ní ẹwà ẹni tí ó dayaba o kò lè rorú ẹ̀kan rẹ̀ in the next 1,000 years. So something náà ni ó led to something. Tírú nǹkan bẹ́ẹ̀ fi wáyé bẹ́ẹ̀ a máa ń gbàgbé àwọn parts yẹn of the scriptures. Wọ́n mẹ́mú káyìnì gbogbo wọn, they sat down, they did meeting, they deliberated. Wọ́n dẹ̀ ní olórí mi làwọn fẹ́ fọ́ba, àwọn ọ̀fẹ́ olórí tí ọmọ ọ̀rọ̀ bá fín, tán ìyàwó ọ̀jọ̀lẹ̀ náà ọmọ ọ̀rọ̀ fín. Eré ni àwàdà ní bí bó ti dodidi máa lọ́nu. Chapter 10 ni Esther nínú Bible 10 chapters. We didn't hear anything about varsity. So ẹ má wọrí ẹ má hùwà burúkú yín lọ, ìwà burúkú yẹn ló dáa. So máa